ètò lórí Ayekooto TV. Irú ẹyẹ bí ọ̀kẹ́ ò sí nígbó. Bí kìnìún ọlọ́lá jù Ajagun ò sí pé méjì láwùjọ ẹranko. Tọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n àti òye tó ń tàròjinlẹ̀ tó kún fọ́fọ́ fàṣeyọrí àwọn ẹ̀dá láyé. Kí la rí gbọ́ lọ̀gá? Lórí ètò Kí la rí gbọ́? Lẹ́ ó ti máa gbọ́ ọ̀tún ìròyìn tó kún fọ́kàn jọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. In line with media ethics and practice that full of truthfulness, fairness, credibility, objectivity and balancing. Nípa pé káyẹn nàná ọ̀rọ̀ kó dá sáká láì fi gbàkan bọ̀kan nú lórí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Bó ṣe nípasẹ̀ àgbẹ̀, ètò ẹ̀kọ́, ọ̀rọ̀ ìlera, ètò ìrànlọ́wọ́ táwọn olóyìnbó ń pè ní humanitarian, ètò ìṣèjọba àwarawa, orin, ijó àti eré ayò. Níbi tẹ́tí máa pàdé bàbá wa ọmọ borí owó fúnra lára rẹ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ bá ní. Bóyá ẹ sì fẹ́ bá wa dòwò pọ̀ lẹ́yìnkéyìí ìlú tẹ́ bá wà. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wa lórí +971 503 430 843. Ẹ má gbàgbé o wípé lórí Ayekooto TV lẹ́ ò ti máa wò ó láìsí tàbí ṣùgbọ́n wọ́n ní wọ́n pé tàbí kankan lórí ètò Kí la rí gbọ́. The truth must be told. Akí ẹ̀yin yẹn wa pé ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní. Orúkọ tèmi ò tí yí padà, ọmọbìnrin owó òun náà ni èmi ń jẹ́. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní èyí tí ó ń bá wa wo ètò wa, màá rọ̀ yín pé kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa. Bẹ́ẹ̀ sì ni ẹ bá wa sábẹ́ kẹ́lẹ̀ jẹ́ àkọ́kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ọ̀jọ̀kan. Kó tó di wípé a bẹ̀rẹ̀ ètò tòní Kí la rí gbọ́, kó tó di pa bẹ̀rẹ̀ a fi ọpẹ́ àdápadà fún Olódùmarè ọba tí ó lágbára ju ẹnìkọ̀ọ̀kan wa lọ. Bẹ́ẹ̀ òun náà ni a fi ètò yìí a fi ń dúpẹ́ lórí fún Oriyomi Hamzat pẹ̀lú ètò wọn tí wọ́n ń ṣe lórí Kọ́kọ́rọ́ Alátẹ. Torí tí kì bá ṣe àwọn tí wọ́n ń ṣe àwọn ètò wọ̀nyí, ó possible kí a máa rí àwọn ètò eléyìí tí ó ṣe ní kàyéfì báyìí káwọn máa rí wa mọ̀ fẹ́ sọ. Látàrí ìdí èyí à ń dúpẹ́ lọ́wọ́ wọn torí pé àwọn apá kan ètò tí a ṣe lónìí orí Kọ́kọ́rọ́ Alátẹ òun náà ni àwọn ètò ọ̀hún ló ti wáyé. Gbogbo wa lára ti Haaa Ajibola Ajagun òun ni ẹ̀ ń wò ní ojúmọ́ ọ̀ràn yìí. Haaa yìí òun ló tú àṣírí arábìnrin kan èyí tí ó ní kí wọ́n bòun pé orí ọkọ òun kí ọkọ òun jáde kó má padà wọlé mọ́ látara wípé ó ní ọkọ òun pé ó ń kówó fáwọn obìnrin. A ṣe ètò ọ̀hún ní ìjẹta tí a post ẹ̀. Apá kejì ètò ọ̀hún òun náà ni ta tó mú wá fún wa lónìí, àmọ́ ọ̀tọ̀ òun náà ni ètò yìí yóò rìn. Àkọ́kọ́ wò pé irú èèyàn wo gan òun náà ni Ajibola Ajagun, irú èèyàn wo ló jẹ́, irú ẹ̀dá wo gangan ni Ajibola Ajagun. Ṣé àfáà ni? Ṣé àfáà rẹ̀ tó sì ń ṣe yìí ó dó lórí àfáà àbí ó dó lórí tí a mọ̀ sí ìṣẹ̀ǹbáyé àwọn baba ńlá baba wa? Nǹkan kan wà tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn tí mo fẹ́ kẹ́ mú jáde níbi ọ̀rọ̀ yìí torí pé oníbejì ni. Ǹjẹ́ tó bá jẹ́ wípé àsán àfáà lásán ni Ajibola Ajagun ṣe ni, ó ṣeé ṣe kó gbàbọ̀dẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí 90% wọn ìwà ìbàjẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn ó lé kẹ̀kà. A ò lè trust wọn to that extent. Ajibola Ajagun jẹ́ ẹni tó jẹ́ pé ó gbàgbọ́ nínú ṣẹ̀ṣẹ̀ àmàbàlà bàbá ẹ̀. Ibi tí mo ń lọ rèé tí mo ṣe fẹ́ káwọ́ pé irú ìyẹn wo gangan ni Ajibola Ajagun jẹ́ pẹ̀lú ìmọ̀ Quran, ìmọ̀ kéwú. Ó jẹ́ kó yé wa wípé ẹ̀sìn babalá bàbá òun ò lè ṣe kó òun má fi sílẹ̀. Òun ò lè fi sílẹ̀. Òun ní Ògúnlé tó ń jẹ́, òun dẹ̀ ní Èṣù. Ṣé rí Èṣù kì í jẹun ẹni kó tún pa ni. Torí ẹ̀ Èṣù ó jẹ́ ẹ̀dá kan tí kì í ṣèkà àmọ́ tó jẹ́ pé ire òun ló máa ń ṣe. Òun la ṣe ni pé ohun tí Ọlọ́run ọba fún wa ńlẹ̀ Yorùbá, ohun tí Ọlọ́run ọba tó gbé fún wa ńlẹ̀ Yorùbá, ohun tó ṣe pàtàkì ni tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jogún ẹ̀ lọ́wọ́ bàbá wọn ni wọ́n ti jù dànù. Ṣùgbọ́n lónìí tí wọ́n ń kábàámọ̀, lónìí tí wọ́n ń ká àbámọ̀ wípé bàbá ńlá bàbá àwọn gbé òrìṣà fún àwọn sì jù dànù torí pé ọmọ àlè ẹ̀dá ní fọwọ́ sí ju ilé bàbá ẹ̀. Ajibola Ajagun jẹ́ oníṣègùn tó jẹ́ wípé ó gbà pé Ọlọ́run ọba nìkan ṣoṣo lọ́ba tí yó ni.
kò jẹ́ ẹni tí ó ranjú mọ́ owó, kò jẹ́ ẹni tí ó ranjú mọ́ ohun afẹ́ ayé, torí pé tó bá fi lè mú obìnrin sọ wípé gbogbo kóhun tẹ́ ẹ bá fẹ́ ó ní wọ́n ṣe fún yín. Ayé tó tó àkàmàrà, ayé ànàmọ́ kí iye òtútù náà. Olódùmarè mọ́mọ́ jẹ́ ká yóò ṣe wá, mọ́mọ́ jẹ́ yóò mú wa o, mọ́ jẹ́ àárín bèbè kú. Arákùnrin tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ Ajibola Ajagun yìí, òun náà ni ọkọ ìyàwó, èyí tí ìyàwó ẹ̀ sọ wípé kí wọ́n bòun pe orí ẹ̀ ní àpèpa. Àmọ́ á padà gbọ́rọ̀ lẹ́nu òun náà, àmọ́ kó tó di pé á gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, ẹ jẹ́ á lọ gbọ́rọ̀ lẹ́nu Ajibola Ajagun gangan fún ara rẹ̀. Irú èèyàn wo gan lòun gangan ṣe fún ara rẹ̀? Irú ẹ̀dá wo ni? Ǹjẹ́ lóòtítọ́ àti lódodo ni Ajibola Ajagun ti gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ arábìnrin yìí, àmọ́ tí kò mọ̀nà tí yóò gbégbà tó fi wò wípé níṣe ló yẹ kóun tú àṣírí ẹ̀? Ẹ̀yin tẹ̀sí wò wá, ṣé bó ṣe tú àṣírí arábìnrin yìí ṣóun ló dá ni àbí kò dá? Nígbà tó sọ wípé arábìnrin sọ pé tó bá kọ̀ tí ò bá ṣe é, òun ó lọ sọ́dọ̀ ẹlòmíì láti lọ ṣe. Àwọn nǹkan tó rọ̀ mọ́ kí Ajibola Ajagun padà wá tú àṣírí arábìnrin yìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n lórí ètò tòní ẹ jẹ́ ká lọ wò pé ta ni Ajibola Ajagun? Irú èèyàn wo gangan ni Ajibola Ajagun jẹ́? Ọmọ ìlú wo ni? Kí sì ni ìdí tó ṣe ṣe ohun tó ṣe yìí? Èmi àti yín nígbà tí a bá gbọ́ ohun tí Ajibola Ajagun tó pe rẹ̀, irú ẹ̀dá tó pe rẹ̀, irú èèyàn tó pe rẹ̀, irú èèyàn tó ń jẹ́, àwa padà wá béèrè wípé ṣé lóòótọ́ ohun tí Ajibola Ajagun ṣe yìí ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kó ṣe ni? Ẹ wá ẹ jẹ́ ká jọ débi fídíò ọ̀hún. Ẹ ṣé o gan o, ẹ kú fọmọnìyàn ṣe ojú òní tì yín o. Àmín. Ọlọ́run á jàre yín pẹ́ o. Àmín. Ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ yín lórí o. Àmín. Nínú question tẹ́ béèrè ní ọwọ́ mi, nǹkan bàbá wa wo ifi pamọ́. Nínú ilé tí mo ti jáde ń lu sàárẹ̀, ilé mọ́jàpọ̀ Ajíbọ́dẹdé ni. Ìran bàbá wa o Ajíbọ́dẹdé onímọ̀gún márì Ajagun mọ́ fìtìbọn ṣe. Onímọ̀gún márì Ajagun mọ́ fìtìbọn ṣe. Èèyàn ní sògùn ọmọ àwùsẹ ọmọ awúkọ gbìnrin bí odóde ọmọ agùnfẹ̀ gìrì bí òjò ṣe ń kù nírè. Yóò jò rọ̀. Mọ́jàpọ̀ Ajíbọ́dẹdé. Ilẹ̀ ní ìrè ló ti ń bọ̀ lọ pọkọ́ fún mi dání. Wọ́n bá pọkọ́ fún mi dání mi ó rí ilẹ̀ fi rò. Káyèsí. Ajíbọ́dẹdé àrò ògùn mọ̀ so ọmọ ọlọ́kọ ẹlẹ́rẹ̀ bẹ adá òmù níyẹn igi ọ̀rọ̀ níléèrè. Ọmọ bọ́ ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ kọ́, ọmọ bọ́ ọ̀rọ̀ àdá ọ̀rọ̀ àdá, ọmọ bọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí lo ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí lo. Ọmọ bọ́ ọ̀rọ̀ kọ́ bọ́ ọ̀rọ̀ àdá bọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí lo. Ọgbẹ̀rẹ̀ ìfónírè kó máa gbére lọ ọmọ òpẹ́yẹjẹ òpẹ́gbẹ́jẹ èèyàn. Mọ́jàpọ̀ Ajíbọ́dẹdé ìran bàbá wa ogun náà ń jà, ọdẹ ni wọ́n. Ọdẹ ni wọ́n, ogun náà ń jà. Wọ́n sì dẹ̀gbẹ́ púpọ̀, wọ́n bá wọn pàdé bálùjẹ̀nú pàdé. Sàárẹ̀ tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀sọ́jà ló tẹ sàárẹ̀. Lẹ́yìn ọ̀sọ́jà Mọ́jàpọ̀ Ajíbọ́dẹdé tí ń ṣe ìran bàbá ńlá wa ló ṣe ìkejì tó tún tẹ tó sì kejì tó tẹ sàárẹ̀. Ṣé ẹ wá lẹ́sùn lé ni? Mo tún bọ́ kí tó mọ̀ bọ̀. Ẹ lẹ́sùn lé? Ó dẹ̀ sún gbénú mi. Mo gbọ́dọ̀ mo tún mú díẹ̀ lọ́wọ́ bíbí torí àmọ́ tán lè dànù sọ́nà. Ẹ tún gbé sùn wá. Mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí láàlú ògiri òkú ẹbọra tí ń jẹ́ látọ̀ pa. Ẹ fi àpò, ẹ fi àpò, ẹ fi àpò. Èsù máa ń ṣe mí ọmọ ẹlòmíì. Lomi ni ọ̀sẹ̀ òbẹ́lẹ́kùn sunkún kẹrù òbẹ́lẹ́kùn ẹlẹ́kùn sunkún láàrọ̀ yìí ń ṣẹ̀jẹ̀. Ẹlẹ́kùn sunkún láàrọ̀ yìí ń ṣẹ̀jẹ̀. Òbó ní mi sunmi kẹrù òbó ní mi olúmi ń sunmi láàrọ̀ yìí ń sùn fún. Kábíyèsí. Àjọngọ́lò nílé orí ìrìta ọkùnrin ogun. Láàlú o. Ẹ má mú jáde o. Ẹ jọ̀ọ́ ẹ má mú jáde. Kò rújú. Lẹ́yìn èṣù kí lẹ tún nílé. Lákàyé bẹ́lẹ̀ Ògún lákàyé o lákàyé o lákàyé o ń bẹ nílé. Ẹ mọ̀ pé ń bì. Ògún náà mo gbé débì kò séyìn nù lákàyé ọ̀sìn mọ́lẹ̀ olómi lè fẹ́ jẹ̀wò lásán lè fi mọ̀ kí mọ̀ bóra onílé kí ọlọ́dẹ̀dẹ̀ mọ̀ onílé kángun kángun òde ọ̀run ajé amú olúwọ̀nràn oníkókó etí odò tí ń rú mìnìmìnì. Ó tó
Ògún ò ní fẹ́ jẹ gbogbo wa wẹ o. Àmì ṣé méjì tẹ nílé náà nù. Méjì tí mo nílé náà nù méjì òòṣà tí mo nílé náà nù. Bàbá òòṣà ńlá mọ̀ yín mọ̀ ní abẹ́ àbá ni. Ibi tẹ́ fẹ́ lọ ọ̀nà ń jìn díẹ̀ ìrìn mi ò lè dá nǹkan táwọn bàbá mi tán tí mo jogún lọ́wọ́ wọn lè dánú mo kéwú sí àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run ni ẹ fọ̀rọ̀ mi lé lọ́wọ́ bí ìdájọ́ mi bí mo tèmi di méjì níwájú Elédùmarè èmi Ajibola Ajagun Asoroko bí Èṣù tèmi di méjì níwájú Ọlọ́run èmi tí ń sin Ọlọ́run tí tún ń sin Èṣù ṣé bọ́lá ló dé sù kò sí kábàámọ̀ pé òun da Ọlọ́run ló dé sù kò sí kábàámọ̀ pé òun da ọmọ èèyàn gẹ́gẹ́ lè sù gẹ́gẹ́ lè Ọlọ́run ẹ tún sin Èṣù tèmi di méjì níwájú Ọlọ́run tèmi di méjì níwájú Ọlọ́run o ń sin Ọlọ́run ń sì ń sin Èṣù. bó bá jẹ́ pé òun gbọ́ wa ni ò tí ì rí wa wò bàbá ìmọ̀ làwọn ń sin Ọlọ́run àwọn tún ń sin Èṣù. ń fún lóúnjẹ rẹ̀ ń gbogbo ìgbà ń sì ń dá mi lónìí gbèjègbèjọ. kábíyèsí Ọlọ́run. ẹni tó bá yìí sọ pé ò sí púrúfù ẹ̀ ní alẹ́ yìí torí ètò tí ètò tí mo wá fún lọ́jọ́ tí mo wá nítorí pé mo wá sọ òótọ́ ọ̀rọ̀ pọ̀ tó bọ́ àwọn kan bú mi lọ gbà àwọn mo gbọ́ ìró lóríṣiríṣi àmọ́ mo dúpẹ́ yọ̀ kan fọ́lọ́run ọpẹ́ kan tí mo dá fọ́lọ́run náà ni pé báwo yẹn ṣe bú mi tó ìyìn tí ì rí ẹnìkan kó wá wọ Facebook mi pé tọ̀ Ajibola Ajagun o kó wá wọnú DM mi kó wá bú mi àbí kó pe nọ́mbà mi kó bú mi béèyàn bá bú mi lẹ́yìn mi ó kó fà ní béèyàn bú mi níwájú mi èso òsè mo fi bàbá mi búra. àti ọ̀dà sí fóńtọ̀n. mo fọ Ọlọ́run ọba tó dá mi sẹ́lẹ̀ rí ó sì kọjá wípé ìgbà tá àmọ́ ibi tí ó gbà mo wà ní Àgídìgbò lálẹ́ yìí tí mo bá parí ètò yìí padà sí ìlú Ọ̀fà ẹ̀dọ́dẹ̀ mi ní ọ̀nà. ọ̀dà yín lójú tó bẹ̀. pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo fọ Ọlọ́run ọba búra èmi Asoroko bí Èṣù ọ̀rọ̀ ẹnu kọ́ o ọ̀rọ̀ ẹnu ìwà polówó o fi nọ́mbà lẹ́lẹ̀ o wọ́n rárá ẹ bá ní mo wá polówó kó wá dán mi wò ẹni káwọn èèyàn kọ́mẹ́ǹtì sábẹ́ pé bóun náà máa Ajibola Ajagun sí Asoroko bí Èṣù ó kọjá dáradára ìlú Ọ̀fà ni mo bẹ́ẹ̀ ni Asoroko bí Èṣù ìgbà tó gba òbítíbitì owó lọ́wọ́ ọmọbìnrin yẹn tán. bẹ́ẹ̀ ni. tó wàá mọ bó ṣe tí tó ọmọ tó gbé fún tó ọmọ tó ṣe ìlọ́wọ́ wá tú láti rí lórí rédíò. abẹ́rẹ́ nǹkan bíi láàlú o Alájì ẹ sọ fọmọbìnrin ọ̀hún tó bá sọ wípé ní mo gbọ́ òbítíbitì owó lọ́wọ́ òun kó bá àbí kéèyàn kan sí ẹ̀ lérí pé kò sí ẹ̀sẹ̀ sù àbí pé kó purọ́ mọ́ mi kó fi challenge mi. kó purọ́ mọ́ mi kó fi challenge mi ó kọjá bẹ́ẹ̀ à ń lo yín jẹ́ tẹ́ bá ní kí n proof bí tí mo ti lò tó ti jẹ́ rí yín proof ẹ̀ lórí bí tẹ́ sì mọ̀ níbi a ti lò tó ti jẹ́. Ajibola o ti dáhùn tí mo bí ọ. ok èso lọ gbà lọ́wọ́ ọmọbìnrin yìí tó wá tú láṣìírí. ìgbọ́dọ̀ ọ̀dọ̀ owó tí mo gbò $400,000 ibi tí mo fi sílẹ̀ ló wà dì sí bí ṣe ń sẹ́ndì ẹ̀ sí mi receipt ń bẹ ń bí yìí bí ṣe ń sẹ́ndì receipt ń bẹ ń bí yìí ti fi pamọ́ síbi kan pé torí pé ìní fi ṣe àjẹmọ́nù mi láéláé ó dé wọ̀ tẹ́ bá lè pe òun gangan kó sọ pé lòun fún mi $100,000 iye ọkọ̀ tí mo wọ̀ wá níjó ni mo repo sínú ọkọ̀ mi epo $50,000 ni mo rà òní yìí náà owó tí mo ti ná gan ó ti lé ní $40,000 ṣé owó yín lè ní wàá pẹ́tò rẹ̀ bá yọ ọmọ èèyàn jẹ́ sàárà tẹ̀mí gangan ń ṣe ní ojúmọ́ tẹ́ mo bá jí sí ayé mo fi Ọlọ́run ọba búra ó lé $100,000 tí ń ná. Ajibola èṣù ṣe kí ni yín ṣèṣù gbè mí ni àbẹ èṣù ṣe kí ni. èṣù kẹ́mi ni. Ajibola èṣù kẹ́mi. èṣù kẹ́mi. ìjẹ́ ọmọbìnrin yẹn gbè yín látọjọ́ yẹn. kò pè mí o kò sí bí ẹlẹ́dàá rẹ bẹ́ẹ̀ ń bí o kò pè mí o kò pè mí o kò pè mí o. àwọn ìgbìyànjú nọ́mbà rẹ̀ wò. èsì tẹ nọ́mbà rẹ̀ wò àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà pè mí. kí wọ́n sọ. wọ́n bẹ̀ mí ni o wọ́n ní kí n bá wọn bí aláàjì kan dákun èmi sẹ́yìn náà sì ń bẹ̀rù pé mi ni mo post ẹ̀ ni kí n dákun kí n delete rẹ̀ kí n dákun kí n delete kí n ní yìí pàǹtí bá ọkọ sọ̀rọ̀ kọ́ ìtìgbọ́n ti parí ẹ̀ pé ọkọ sọ pé
màmá àwọn gangan tí màmá ò bá ti rí kò sí wàhálà àmọ́ tí màmá bá ti rí ni wàhálà wà ní dédé tán sọ fèmí mo sì lémi kọ́ ni mo post ẹ̀ kí wọ́n pe àgídìgbò pé kán delete ẹ̀ èmi kọ́. wọ́n lọ́kọ́. òun náà ni ẹ rí i nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun náà ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá tàbí àwọn nǹkan tí ẹ̀dá máa ń rí tó máa ń jẹ́ pé a máa jẹ́ kàyéfì fún ẹ̀dá a máa ṣe ẹ̀dá ní kàyéfì kò sí nǹkan méjì ju wípé látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀dá máa dojúkọ látàrí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rìn àjò tí ẹ̀dá máa ń rìn nígbà míì òun náà ṣe ni pé tí obìnrin bá ti lè yájúlé jù irú obìnrin bẹ́ẹ̀ wọ́n á máa ṣekú pa ọkọ tàbí kí wọ́n ṣekú pa ara wọn nítorí pé ẹni tẹ́ ẹ fẹ́ lọ báyìí ilé oníṣègùn tẹ́ ń lọ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ó nífẹ̀ẹ́ rẹ a sì gbé ohun tí ò da àgbélé ọ lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ Ajibola Ajagun eléyìí tí ò jẹ́ kí arákùnrin tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tí kò jẹ́ kó dòkú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n ti pa ọkọ látàrí owú jíjẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n ti dòkú lónìí bẹ́ẹ̀ tí ń kálukú wọn ò sì lè mọ orúkọ tó pa wọn tí arábìnrin yìí tó bá fún ọkọ ẹ̀ lóògùn jẹ ńkọ́ tí ọkọ òun sì lọ bíṣẹ́ tó jẹ́ tí kò sì pa á tàbí tó fún ọkọ tó jẹ́ pé oògùn tí ó jẹ oògùn tí ó mọ pa díẹ̀ ni tí ò ní pa lọ́jọ́ tó bá fún un tó jẹ́ pé yóò fẹ́ lò tó oṣù kan kí ọlọ́jọ́ tó dé ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n ti kọ́ lónìí ṣebí tí Mohbad lárí tà ń wí ṣebí tí eléyìí lárí tà tún sọ mélòó ọkùnrin ni wọ́n ti dalàyè lónìí mélòó ọkùnrin ni wọ́n ti dòkú lónìí mélòó ọkùnrin ni wọ́n ti gbé sínú ilẹ̀ tí wọ́n ti gbé sínú lọ́jọ́ tòní tó jẹ́ pé ikú tó pa wọ́n àtọwọ́ ìyàwó tí wọ́n fọwọ́ ara wọn fẹ́ níṣu lọ́kà oníkú ọ̀hún ló ti wá àyàfi kí Olódùmarè kó dákun kó dábọ̀ kó máa sọ gbogbo ọkùnrin ó náà ṣe ni pé díẹ̀ ọmọkùnrin ò tó ó yẹ kí ọmọkùnrin náà ó lè dira débi wípé bí ewu bá ń bẹ yóò lè rí ewu ọ̀hún dànù bí wọ́n bá fún lóògùn jẹ yóò lè jẹ́ yóò lè sú dànù tí ó sì ní ṣe nǹkan kan lára ẹ̀ torí pé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n lóbìnrin bímọ fún ni kò ní kí irú obìnrin bẹ́ẹ̀ kò ní kó má pààyàn ṣé ká sọ wípé arákùnrin yìí ò tọ́jú arábìnrin tó ni torí pé arákùnrin yìí sọ wípé gbogbo ìtọ́jú tó yẹ òun náà ni òun fún arábìnrin kódà 4,000 naira òun ni owó tó máa ń gbà everyday níbi nǹkan tó ṣe rí Nàìjíríà lónìí ẹ gbọ́ gbogbo ẹ̀ pátápátá lórí apá kẹta ètò yìí ṣùgbọ́n lónìí Ajibola Ajagun ti jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ lòun kéwú ṣùgbọ́n kékeré tóun ké yìí ẹgbẹ́ kan ni ohun tóun gbà tóun nígbàgbọ́ nínú ẹ̀ òun náà ni ìkànṣẹ́ bá yí àwọn bàbá lábàbá òun tóun ò sì lè gbé lẹ̀ tóun ò sì lè torí pé òun gba ẹ̀sìn kóun sọ ohun tí wọ́n gbélé òun lọ́wọ́ torí pé òun mọ ìwúlò rẹ̀ lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run ló dá àwọn òrìṣà wọ̀nyí wọ́n á sì máa jíṣẹ́ fún Olódùmarè ni Olódùmarè ò ní ká sọ wọ́n nù gbogbo àwọn tí wọ́n ní àwọn òrìṣà wọ̀nyí nílé tí wọ́n ti gbé dànù sí ọyìn ó ṣe fún yín ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí ìyà tí wọ́n ń jẹ kọjá tó lágbára nítorí pé níṣe ni àwọn òòṣà yìí bẹ̀rẹ̀ sí ní dà wọ́n láàmú torí pé ní tàwa nílẹ̀ Yorùbá a ò gbọ́dọ̀ ju ẹ̀sìn tiwa nu à ń sọ fún wa wípé ní tá a mọ̀ sí religion colonize láti lè colonize brain wa ni láti lè sọ brain wa di nothing òyìnbó tó sọ fún ẹ wípé tán bá gbẹ létí ọ̀tún kò kọ́ tó sì sí ìwọ try láti lọ sí Jerusalem láti gbá wọn létí ọ̀sùn bóyá wọn kọ́ tó sì sí ọ ìwọ tán sì fún lẹ́sìn mùsùlùmí náà ìwọ gbìyànjú lọ sí Mẹ́kà wò lọ gbá wọn létí ọ̀tún kó wá wò bóyá tó bá ti gbá wọn kọ́ tó sì sí ọ ikú ni wọn ò ní dúró wọn bẹ orí onítàn dànù ni wọ́n jẹ́ kó yé wa pé Áfíríkà nìkan lẹ ti mọ̀ mú Áfíríkà nìkan lẹ ti yá dìdìrín Áfíríkà nìkan lẹ ti rò wípé ẹ̀sìn it is part of the way to gain heaven no scammer ni ẹ̀sìn kódà
kó o má sí ẹ̀sìn kankan ṣùgbọ́n kí ọkàn ẹ inú ẹ kó mọ́ sí Ọlọ́run ọba ẹ kó mọ́ sí ọmọlàkejì ẹ it is enough láti rí pé kó rí ìjọba ọ̀run wọ̀. Ṣé mùsùlùmí nìkan ni ó wọ ìjọba ọ̀run ni? Ṣé Kristẹni sọ pé ẹ yí padà ẹ gba Jésù Kristi àtọmọ Ọlọ́run ọba gbọ́, tẹ́ ẹ bá gbàgbọ́ ẹnu ẹ ṣègbé sínú náà? Àwọn tí wọ́n ti lọ mélòó nínú wọn ló ti ṣègbé sínú náà? Ẹ wo ọ̀nà tí wọ́n gbà láti ẹ wo ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi kó brain wá sínú akoto. Jésù gan fúnra rẹ̀ ò sọ wípé ẹ gbà mí gbọ́, tẹ́ ẹ bá ti gbà mí gbọ́ ẹ wọ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ ìwé yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò rí Jésù. Paul tó kọ 99% of this book kò rí Jésù sójú báyìí. Paul ọ̀hún padà bá kíni wọ́n padà sọ Paul ọ̀hún lóko ni wọ́n padà sọ lóko ni. King James fasan tẹ̀ ń kà King James yẹn fana rẹ̀ ó bá yẹ ẹ̀sùn. A lot of history tó yẹ kí ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn yìí tó yẹ kẹ́ ẹ lọ mọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n tí wọn yóò fi dúdú gbòòrò lójú ohun tí pásítọ̀ yín bá ti sọ ni. The same thing nínú Islam ohun tá a fà yín bá ti wí ni. Ǹjẹ́ ẹ̀yin tí kàn tiẹ̀ débẹ̀ rí ẹ gbá research wò rí? Wọ́n á máa bọ òòṣà wọn ní Maka àmọ́ kí ni wọ́n ṣe? Wọ́n modernize òòṣà wọn yìí wọ́n sọ di tourist tí àwọn èèyàn lọ ń pé wò wọ́n àjúdànù. Ẹ lọ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò wọn níbi tí wọ́n ti ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí. Wọ́n ní culture wọn ni it is not an Islamic law but it is their culture. Láìpẹ́ yìí ó ní ọmọ Arab kan ló ṣe mistake pa ọmọ èkejì ẹ̀ the same family just mistake. That boy is an influencer. Ó popular gan lórí TikTok. I forgot his name. Mo gbàgbé orúkọ ẹ̀. Mistakenly ó pa àbúrò ẹ̀ àbí ẹ̀gbọ́n àbí cousin ẹ̀. Àwọn ẹbí àwọn family cousin yẹn ibi tóun ti wá àìsí ìyá àti bàbá wọ́n takú pé wọ́n bọ́lọ̀ pa òun náà ni. Kò sí tí wọ́n bẹ̀bẹ̀ kódà àwọn family kan àwọn supporting family ní ìdílé tó kù wọ́n kóra wọn jọ wọ́n lọ bẹ̀ àwọn family yìí wọ́n lọ bẹ̀ wọ́n kóra wọn jọ. Àwọn èèyàn tún wá láti other country wọ́n gbé òbítíbitì owó wọ́n gbé one family ní Mecca wọn ò gbà wọ́n náà fi dandan kí wọ́n pàbọ̀ ìyẹn di. Kódà ṣèyí kí Mecca ó tún rán àwọn èèyàn dìde kí wọ́n lọ bẹ̀ àwọn family yìí wọ́n fi gbogbo ẹ̀bẹ̀ wọn yíra ńlẹ̀ fídíò yẹn wà lórí internet wọn ò gbà. Wọ́n ní àdàdàn tán bá pa bọ́ọ̀ yìí tán bá pa dípò ẹ̀ ni kí ni wọ́n padà ṣe? Wọ́n pa bọ́ọ̀ yìí náà ni nígbà tí àwọn family ọ̀hún tí wọ́n gbà. Àmọ́ nílẹ̀ Yorùbá bá a bá bẹ̀rẹ̀ wa àmọ́ gbọ́ àmọ́ dáríjì wá ìta ṣe ń sọ ẹ̀sìn wa nù. Eléyìí ni ẹ̀kọ́ tí mo fẹ́ kárí kọ́ lọ́dọ̀ Ajibola Ajagun wípé kì í ṣe Islam ló jẹ́ kí Ajibola Ajagun ó má ṣe ohun tí ò yẹ kó ṣe yẹn o. Kì í ṣe pé torí pé ó kéwu o torí pé ó mọ̀ wípé òun sin àwọn òòṣà tí wọ́n lòdì sí ìwà ìbàjẹ́ òun sin àwọn òòṣà tí wọ́n lòdì sí kádídé pa ẹni ẹlẹ́ni nípa àyà òun sin àwọn òòṣà tí àwọn baba ńlá òun gbélé òun lọ́wọ́ tí wọn ò sì ní kí òun ò lò lọ́nà àìtọ́. Tán sọ fún wípé àwọn òòṣà wọ̀nyí kóun ó máa lò láti fi gba àwọn ènìyàn lani. Adúpẹ́ lọ́wọ́ Ajibola Ajagun wípé ó jẹ́wọ́ ọmọ ọkọ ó jẹ́wọ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ó jẹ́ ọmọ bíi pé Yorùbá lòun Yorùbá nìran òun ó jẹ́ kí Yorùbá ó hàn nínú ọ̀rọ̀ àti ìṣe ẹ̀. Kì í ṣe tó jẹ́ wípé ó kọ́kọ́ gbé Mẹ́kà ṣáájú kó tó wá gbé ìran Yorùbá ṣáájú. Ajibola Ajagun kì í ṣe tó jẹ́ pé ó kọ́kọ́ gbé Islam ṣáájú kó tó wá gbé ní tí a mọ̀ sí ẹ̀sìn Yorùbá ṣáájú. Àmọ́ kí ló ṣe o? Ó gbé ẹ̀sìn Yorùbá ṣáájú ó gbé àṣà Yorùbá ṣáájú ó gbé ìwà Yorùbá ṣáájú kó tó wá gbé àwọn nǹkan míì lé ló fi ní pé tòun di méjì níwájú Ọlọ́run. Ẹ̀kọ́ tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin àṣebi gbogbo ẹ̀yin àṣekà gbogbo ẹ̀yin tẹ́ ń pọ̀mọ́ lẹ́kùnlẹ́kùn jayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kì í lè ṣe ìwádìí ọ̀rọ̀ kẹ́ ẹ̀ tó dájọ́ gbogbo ẹ̀yin tí wọ́n á dédé pè wípé lágbájá ṣẹ̀mí kẹ́ ẹ̀ bá mi dá sẹ̀ríà fún eléyìí náà yẹ kó kọ́ yín lọ́gbọ́n wípé kẹ́ ẹ máa ṣe ìwádìí yín dáadáa
kẹ́ ẹ tó dẹ̀mí ẹlẹ́lẹ́gbọ̀dọ̀ kẹ́ ẹ tó pa ẹni lẹ́ni kí wọ́n tó sọ fún mi pé lágbájá yìí ẹ bá wa pa ẹ bá wa ṣe ń jàbá ẹ bá wa ṣe níbi kẹ́ ẹ tó dáwọ́lé kẹ́ ẹ rántí pé Olódùmarè ọba tó dá yín ó ń wò yín ibí yìí ni a ó ti dúró lórí ọ̀rọ̀ tòní ẹ tún pàdé wa ní apá kẹta ètò yìí níbi tí ẹ ti máa gbóhùn ọkọ ìyàwó gangan báwo ló ṣe jẹ́ ṣe lálẹ́ ọjọ́ ọ̀hún ṣe ó súnlé àbí kò súnlé kí ni tí ìyàwó ẹ̀ sọ fún ìyàwó ti kúrò ńlé o ìyàwó ti kú ńlé báyìí àmọ́ kí ni tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ ní apá kẹta ètò yìí ó dìgbà kan náà ẹ má gbé orúkọ tí mi ò yí padà orúkọ tí mo sì ń jẹ́ náà mo sì ń jẹ́ o bẹ́ẹ̀ sì ni orúkọ mi ò yí padà ọmọ borí owó òun náà ni èmi ń jẹ́ lágbára Ọlọ́run ibi ò ní kàn wá ibi ò ní ṣẹlẹ̀ sí wa o àní fẹ́ ọ̀tá àní fẹ́ níyàwó nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti fẹ́ ikú tí yóò pa níyàwó ọ̀tá ẹ̀ òun ló fẹ́ níyàwó ó dìgbà kan náà ire o.